Asiwaju ti gbogbo Ìjẹ̀bú rè o. Alhaji ní Sulaimon ńlẹ́ ń pẹ̀lẹ́ o. Bígí màre o Adégunwà ní o. ẹ̀ǹtì Ìjẹ̀bú dé lónìí mẹ́kìyà o. Igi wẹ́wẹ́wẹ́ ní dìgbò, ìtàkùn wẹ́wẹ́wẹ́ ní dọ̀dọ̀, ẹja wẹ́wẹ́wẹ́ ní dàrọ̀ gidigba lálẹ́ odò. ẹni tí tọ́sí la fẹ́ máa kí Alhaji Dr. Sulaimon Adebola Adegunwa OFR lẹni tó ti ṣe gudugudu méje àyà mẹ́fà tí gbogbo ìlú sì mọ̀ fa, tí gbogbo ayé ń kan sára sí i. Olùdásílẹ̀ SO Holding Limited tí wọ́n ní Bígì àti Right Food Nigeria Limited rèé. Aṣíwájú gbogbo ọ̀sọ̀ọ̀sà ni àwọn náà ló wá di aṣíwájú gbogbo Ìjẹ̀bú káfàtà. Ìyàwó rẹ̀ Hajiya Fatima Adegunwa àwọn náà fẹ́ joyè yèyé aṣíwájú àti arọ́bakẹ́ gbogbo Ìjẹ̀bú o. Tó bá ti di 27th of April 2024 ní agogo 10 àárọ̀ ní ọba Dr. Sikiru Adétọ́nà CFR Ọ̀gbágbá kejì Àwùjalẹ̀ tó tún jẹ́ olórí ọba fún gbogbo Ìjẹ̀bú pátápátá yóò jáwé oyè lé Alhaji Dr. Sulaimon Adebola Adegunwa OFR gẹ́gẹ́ bí aṣíwájú gbogbo Ìjẹ̀bú náà ni, àti ìyàwó rẹ̀ Hajiya Fatima Adegunwa gẹ́gẹ́ bí yèyé aṣíwájú àti arọ́bakẹ́ gbogbo Ìjẹ̀bú. Kékulé ó gbọ́ kó sọ fún toko wípé ẹni bí ẹni rẹ̀ fẹ́ ṣaṣíwájú wa. Alhaji Dr. Sulaimon Adegunwa Bígì laṣíwájú gbogbo Ìjẹ̀bú àti mọ́jọ́ April 27, 2024 gangan ní ààfin Àwùjalẹ̀ níjẹ̀bú Òde gangan là lò. Dr. Sulaimon Adegunwa Bígì mo mọ̀ NTA Ìjẹ̀bú Òde ló ní kí n máa kí ẹ̀rẹ́ ọ̀sọ̀ọ̀sà kí ó rí ó kú. Aláyé dájí ikú olúdà òjijì fìrí òyìnbó òkè ó gbélé jagun èkó, ọmọọba ń rẹ̀ nílẹ̀ ilẹ̀ mí tìtìtì, ọba eléjì rẹ̀ yàwó ẹlẹ́wà takaso, ó fi odidi aṣọ palẹ̀ mọ́ òyìnbó ìyànrò, ogun lálẹ́ ogun lówùúrọ̀. Aṣíwájú tí gbogbo Ìjẹ̀bú ó dọ́gbadé ilẹ̀ bí ìwẹ̀ ẹṣin, ọmọ afàrán gbèjò, ọmọ afàrán dẹ̀wù ogun, ọmọ tó jọjú tó jọ wọ́n tó bẹ́ gidi àgbàrá àṣẹrí, olúwa tápà olúwa barapa olúwa ẹrù tó kúnlẹ̀ bẹ̀rẹ̀ nímọ̀ọ́ba, ọmọ àgbà àṣàlẹ̀ lọ́wọ́ alábòsí ó gbárùkè rúdò, ọmọ afẹ́mi ẹgbẹ́ ṣàwọ́lọ́kè ìmúro, ó ní kèrò yàwá bù náà kèrò yàwá bù tọrẹ. Ẹ bá mi kọ́lẹ̀ kẹ̀dì í mú wípé ọba Dr. Sikiru Adétọ́nà Àwùjalẹ̀ tí í ṣe olórí ọba fún gbogbo ọba Ìjẹ̀bú ni wọ́n fẹ́ jáwé oyè lé Alhaji Dr. Sulaimon Adebola Adegunwa gẹ́gẹ́ bí Asiwaju of Ijebu àti ìyàwó rẹ̀ Hajiya Fatima Adegunwa gẹ́gẹ́ bí yèyé aṣíwájú àti arọ́bakẹ́ ti gbogbo Ìjẹ̀bú ní April 27, 2024 yìí ní Ìdòwú iye sálẹ̀mí kúkú ń jẹ́ NTA Ìjẹ̀bú Òde lóní kí n máa kí aṣíwájú àti yèyé aṣíwájú àti arọ́bakẹ́ ti gbogbo Ìjẹ̀bú